mami. Olùjọ́pẹ̀. Lọ bá tún mọ́. Ọmọ wa. Ó máa fún ẹ. Oshioko omegbe lekoton siba eto tu e je to ohwe
Memesou tu etonda. Kavi. Et donc tu bien. Tu memesou tu vrai. Na bi o mepo we manoti. Tu weta ziko jibu ya weto noko. Na yemulendo. Au plus longtemps, il est ici, Clégon le pot, la tête au lambi. Kodo, au dernier le pot, ou un aïe, blanchi, ou yaoui, à Foyaweton. Et nous, donc le comiton, ou un adoro et des tons, blanchi, ou yaoui. Et mais ouais, à l'autre, au véloton, et là, pour toi, il y a au gouvernement. Je le français, les en Jésus-Christ, nous avons présent notre lecture de cette séquence tirée du livre de Romains chapitre 14, du 7e verset au 12e. Romains 14, 7 à 12. En effet, nul de nous ne vit pour lui-même, et nul ne meurt pour lui-même. Car si nous vivons pour le Seigneur. Et si nous mourons pour le Seigneur. Soit donc que nous vivions, soit que nous mourions. Nous sommes au Seigneur. Car Christ est mort et il a vécu afin de dominer sur le mort et sur les vivants. Mais toi, pourquoi juges-tu ton frère? Ou toi, pourquoi méprises-tu ton frère? Puisque nous comparaîtrons tous devant le tribunal de Dieu. Car il est écrit, je suis vivant, dit le Seigneur. Tout genou fléchira devant moi, et toute langue donnera gloire à Dieu. Deuxième verset. Ainsi, chacun de nous rendra compte à Dieu pour lui-même. Alors, suivons-en dans la langue Yoruba, notre texte du jour. Ẹ̀yin ará nínú Kristi Jésù, a ó rí ìwé wa ti òwúrọ̀ yìí nínú ìwé Èpísítélì ti Pọ́ọ̀lù Àpọ́stólì sí àwọn ará Róòmù. Orí 14, Rome 14, láti verse 7 kàdé 12 tó kà báyìí pé nítorí kò sí ẹnìkan nínú wa tí ó wà láyé fún ara rẹ̀, kò sì sí ẹni tí ó kú fún ara rẹ̀. Nítorí bí a bá wà láyé, a wà láyé fún Olúwa. Bí a bá sì kú, àwa kú fún Olúwa. Nítorí náà, bí a bá wà láyé tàbí bí a kú ní ti Olúwa ni àwa ń ṣe. Nítorí ìdí èyí náà ni Kristi ṣe kú, tí ó sì tún yè, kí ó lè jẹ́ Olúwa àti òkú àti alààyè. Ṣùgbọ́n èéṣe tí ìwọ fi ń dá arákùnrin rẹ lẹ́jọ́? Tàbí èéṣe tí ìwọ fi ń kẹ́gàn arákùnrin rẹ? Gbogbo wa ni yóò ṣàdúró níwájú ìtẹ́ ìdájọ́ Kristi. Nítorí a ti kọ ọ́ pé Olúwa wí pé bí èmi ti wà, gbogbo ẹkún ni yóò wólẹ̀ fún mi, àti gbogbo ahọ́n ni yóò sì jẹ́wọ́ fún Olúwa. Ǹjẹ́ nítorí náà olúkúlùkù wa ni yóò jíyìn
ara rẹ̀ fún Ọlọ́run. Èyí ni ìparí ẹ̀kọ́ kíkà wa tòwúrọ̀ yìí. Kí Olúwa kó bùkún onígbígbọ́ àti oníkíkà. Alléluia. Mais on a pour Jésus Christ. Et passé à son poteau, et passé au soignateur pour le mini. Dans un bouton, à passer à un émisé noté. Dans ce cas, nous voulons à haut. Dans le passé, au regard d'apporter. Et le groupe pour mettre en l'air pour loin. Il y a des carrés. Et passé même avec la mi-temps. Mais on a mi-temps, mais on a quoi? On va donner, on a aucun million. Et ma soeur aussi a princesse Deborah, on l'a chérie au chauffard. Et dame, tout le monde même. Donc, il est passé à Zan, où il est tôt, et il est passé au 100 pour l'aider. On lui a été passé sur le temps. Et quand il va se faire, il faut pas ensemble, on va pas. Donc, il m'a cassé à Ibadi, au Nigeria, donc, on est bien. Il va faire ça à sa chaque commettant. Et il va se faire au hôtel, il va hôtel, il Tito, il va construire comme un. Il va passer à chaque fois, il va avoir un conseil, on n'a pas temps. Donc, les organismes qui ont mis d'avoir à deux au monde, on a mis d'avoir à ça, on n'a pas mis dans les opinions Friday au chauffard. On se donne un côté. Et ouais, oui, à haut, auto est passé, il va être ici, Tito Bon. Pour il va regarder, mais il y a un certain nombre de gens qui ont mis dans les domaines. On s'y fait longtemps. Et dans son condo, à l'école, on l'a géré, on l'a attendu. On doit être passé, Tito, FIFA, mais ça, c'est l'autre année. Mais, il y a un message de parce que nous avons même un concours sur Jacob. Mais c'est là, autour de moi, il y a un concours maintenant. Vénérable, c'est vraiment évangéliste, vous l'êtes, nous sommes à ce moment. Les mots à vous mettons apôtre de chauffard, on peut tout mettre sans bouton. Il faut mettre attention aux amis. Maintenant, avec moi, nous mettons suprême évangéliste Patrice Kodia. Son arriva tout bouton dit. Mais oui, nous mettons village supérieur, maman, Nyanga, Pierrette. On met à ton corps sidère. Nous comptons mettons, et là, je suis vraiment évangéliste Hippolyte Asmen. Oui, quand il y a le point de l'énergie, il descend, oui,
Robert est tombé. Oui, le monde entend tomber, les mamans tiennent au sol, oui, oui. Donc, quand on met ton supérieur, senior et master, pour ton levis, quand on a nommé l'eau et que placé vous-même. Je l'en français que les mais la senior et master, ils t'ont fait déjà. Nous comptons mettre ton senior et master à Bob, à Isaac, et à Halo, à York demain. On est que passé, mais n'a pas mis tout le bon temps. Je dirais, mais. Oui, on va mettre ton damo. N'importe où ton pasteur Apollinaire Beton, pays président, région, où est Beton. Venez là, nous avons trouvé, mais là, on est dit. Oui, papa, met ton damo, il a souverain, François Souverain, président sous-région K, c'est bien, où dit-on. Alors, mes pères, il y a des titres. Mon vénérable supérieur, c'est dans les mains, c'est dans Luc Abano. Mon vénérable supérieur, maman, où est le Christine Danton. Je vais la dire à mes frères nommés. Mon vénérable pour les dit. Oui, vénérable supérieur, et moi, c'est dans Aubert, habite la présidence sous réunion littorale F. Il y a Absuton dans l'étole. Elle est basée. Nous comptons le pourcent à mettons à Papa Saint-Francis, Papa mettons d'amour, vénérable supérieur de l'Institut de Félix, et le vice-président à mettons à Papa Saint-Francis. Président, il a basé, Maïna pour les taclatons, il a ce son, mettons d'amour, le pourcent à Francis, vénérable supérieur, maman, le mettons Célestine, Tessou, voilà pour les taclatons. Anjibé, ah oui, voilà fille, voilà, ayah dans le monde, voilà le Italie. Anjibé, c'est un police céleste, à mettons Saint-Jean-Cyr de chauffard, à Goulan-Canaton, voilà, Anjibé mettons Alpha, Oméga, à Papa, Centre Tombeau, 11 ans, quoi de dire, voilà, il y a l'Acpé, il y a un ami, ayah, Anjibé, à et que vas-y, maman, mettons, voilà, chérie, t'es roulé au chauffard. Aya, tu vois, il y a un truc grandi, tu vas le temps. Il va dire que tu es au haut, et non, tu es loué, on doit y aller. Bon, en vrai, maintenant, il y a des natéros à haut, il est de l'autre. Oui, il y a des cobassés. Maintenant, tu fais frino, tu vas passer à 100, quand tu proposes si au bien. Et là, il y a vendredi pour le 24 mai 2024, 20h. Bon, FIFA Missa, à Zan, quand il y a des titres de la conseil, on l'a tombé. Et là, il y a samedi 25 mai 2024 à Zan, pour son attentat que le ministre à Romain. Tito, à Zoleton, et Naindo, vraiment, Awa, Mide. Comme là, c'est un doyi, il va aller passer, gradé, et jello. Et passer un nom. Et passer en chauffaton, pété. To, béné, badi. Pour l'autre, avoir ici, à Yibadi. Et non, chauffaton, il y a conflit de poteau, balomène. Il y a tout, et passer, lors de le beau, quand on commence à passer, un nom, il souffre, à 4 minutes. To, et passer. Béné Badifi, on doit passer à mon Badi, donc on fait un peu. Et tout, Dodo, et passer. Maintenant, les mots, on va tout Dodo, à conseiller le poton. On doit mettre un Ewawa, on a dit, mais tout Dodo, et passer, Tado, à conseiller le poton, on va mettre d'amour, on va mettre un deux bon, pour le comité directeur du Saint-Siège. Vous regardez qui est passé, il va avoir un coton, on vient mettre en état blanc. Mais pour Godo, mais pour nous contrôler, mais pour nous aussi, mais pour moyen. Mon père, son bébé, l'autre jour, on va être à photo de lui, au dernier temps, et il est passé au Kona Méton, au Kona Méton, à l'Ogona Méton, à Togona Méton, Kaka, Wakono, ça met tout d'avis. Kaka soit Jaïbe,
ìlọ kọ́mẹ́ tó mú pàtàkì lọ tó kókólẹ̀ kọ́mẹ́ àyájẹ wẹ́n náà tó ní gbélé wọ̀mìnà kan yí àyájẹ tó sọ àkọ́ ètò náà mìíràn so ìlọ ẹgbẹ́ sí ìjọ ìjọba tó kẹrọ náà nígbàgbé àzọ́lẹ̀ tán iná kan àlèdàgbé ló mẹ́ mójí wọn náà àlèdàgbé àmọ̀sán ọ̀nà tọ́ntọ́n lẹ̀ ní ìpìlẹ̀ kó pátápátá bí ẹgbẹ́ sí ìwà òjìlẹ̀ mẹ́tọ́ ìlú ìlú nasọ́bẹ̀ wà tó di bíọ́dọ̀ wẹ̀nà mìíràn tán chọ́ọ̀chì náà tán mìíràn tó pẹ̀rẹsẹ̀ lò náà yẹ wọlé àwù nùkílẹ̀ wọlé ìnáàlù kẹ́ni lè jẹ́ ló tẹ̀sí fárí ẹ̀ mìíràn mìíràn wọlé àwù tán nọ́kọ́ wẹ̀nà chọ́ọ̀chì náà tán mìíràn máa wọlé tó gbáwgbá wúlò ẹ̀yin ará nínú Jésù Kristi èyí tí ń ṣe àgbéjọpọ̀ wa tòórọ̀ yìí gbogbo yín ẹ ti mọ̀ àgbéjọpọ̀ fún mísà ọjọ́ kẹjọ tí ìyá wa ẹni tá a fẹ́ jùlọ àbúrò wa ẹni tá a fẹ́ràn tí Ọlọ́run sì fẹ́ jù wá lọ tí Ọlọ́run pè tí wọ́n sùn nínú Olúwa èyí tá a sì ti gbé wọn sípò gẹ́gẹ́ bí ó ti yẹ gẹ́gẹ́ bí ìlànà nínú ìjọ mímọ́ ti Kristi láti ọ̀run wá ní orílẹ̀ ìmẹ̀kọ lẹ́yìn yẹn gẹ́gẹ́ bí ìṣe nínú ìjọ mímọ́ àwa fún èyí tí ṣe mísà ọjọ́ kẹjọ gbogbo àwọn tó níṣẹ́ tí wọ́n sì ṣiṣẹ́ tí wọ́n sì bá iṣẹ́ bọ̀ àti sọ orúkọ wọn ẹ sì ti gbọ́ àwọn akọrin méjì ló wà níbí tí fún wa ní ayẹyẹ fún mísà ọjọ́ kẹjọ náà akọrin Symphonie Céleste ti ẹ̀ka ìjọ Saint Jonas Cité d'Oshofa Àgbọ̀ngàngán akọrin èyí tí ṣe Alpha Omega ti ìjọ Àpápá Centre jẹ́ tá a bá ṣe ìfilọ̀ tán àwọn akọrin méjèèjì wọ́n wá fún wa ní ayẹyẹ fún ìṣẹ́jú mẹ́wàá nítorí gbogbo ilẹ̀ mọ ìyá wa Deborah Bọ́lá Ṣeré Arẹwà ẹ̀mọ́ jù wá lọ wọ́n máa ń fẹ́ràn ayẹyẹ tí wọ́n bá ń kọrin tí àwọn ọkùnrin bá ń kọrin wọ́n máa ń jó wọ́n máa ń kún fáyọ̀ náà ní nígbà tí a bá ṣe tán tá a bá ṣe ìfilọ̀ tán àwọn akọrin wọ́n wá fún wa ní ayẹyẹ gẹ́gẹ́ bí a ti ṣe sọ. Ǹjẹ́ ìdílé bàbá wa Ọ̀ṣọ̀fà àti gbogbo fámílì Ọ̀ṣọ̀fà láti ilẹ̀ àti Nàìjíríà àti gbogbo omi lágbàáyé nítorí orúkọ Ọ̀ṣọ̀fà fámílì Ọ̀ṣọ̀fà gbogbo omi ni wọ́n wà wọ́n papọ̀ àti ìdílé Yésùfà Kákìrí tẹ̀mọ̀ ní Benin fígbà kò bẹ́ títí lọ dé Nàìjíríà wọ́n papọ̀ àfi kí wa wọ́n kí gbogbo wa ìjẹ́ bàbá wa pàtàkì bàbá wa dógún pẹ̀lú ìgbìmọ̀ tí darí lọ láti àjàjẹ́ jákèjádò gbogbo àgbáyé wọ́n ní nígbà tí ìṣẹ̀lẹ̀ bàtà àwọn wéwì táwọn sì wájú àwọn wọ̀tún àwọn òsì àwọn rí àwọn àgbààgbà ìjọ lọ́kùnrin lóbìnrin tí wọ́n dúró ti àwọn nínú àdúrà ní ìrànlọ́wọ́ jọ̀kan bákan wọ́n wá pẹ̀lú àwọn tó gbogbo àwọn ẹ̀rọ ṣíṣe títí ìwádìí àná tá a ṣe àìsàn ní dábì títí síwádìí wákàtí yìí tí àgbéjó pẹ́sẹ̀ fún mísà ọjọ́ mẹ́jọ wọ́n ní àwọn lè ka ẹ̀yàn ṣùgbọ́n àwọn kí gbogbo alápapọ̀ kí Ọlọ́run bàbá wa bàbá ńlá ẹni ọwọ́ bàbá Ọ̀ṣọ́fà kí Ọlọ́run ó sùn ayọ̀ fún ọ̀nìyàn lóko wa
gbogbo ìṣèwádìí ọjọ́ tòní yóò gbé ìyá wa sí afẹ́fẹ́ rere. Wọ́n ní tá a bá jáde tẹ́sí bá parí ká má ṣe kánjú nítorí wọ́n múra àwọn nǹkan tá a fẹ́ fi pa ẹnu ká tó máa lọ sí ilé wa nítorí ìyá wa táwa bá wò ó ààyè pé wọ́n dọ́mọdé ṣùgbọ́n Ọlọ́run ló mọ ọjọ́ tó kà sórí wọn kan tó wá sí ilé ayé. Ẹ̀ tá a bá jáde ó yẹ kí wa ká ṣe dúró kí ká ṣe finú kan àwọn nǹkan tí wọ́n múra rẹ̀ fún wa. Jẹ́ wọ́n fi yé wa nísìnyí pé àwọn akọrin tó fẹ́ síwájú ní akọrin Alpha Omega ti Àpápá Centre. Àwọn yóò síwájú láti fún wa ní ayẹyẹ fún ìṣẹ́jú 10 péré. Lẹ́yìn yẹn mẹ́ẹ̀ẹ́dógún ok ẹni gẹ́gẹ́ bí mo ti ń sọ tẹ́lẹ̀ pé ìyàwó Deborah Awolaṣeré wọ́n fẹ́ràn ayẹyẹ. Bàbá wa Jacob Ṣọfà wọ́n ní àwọn tọrọ lọ́dọ̀ àwọn àgbà pé kó jẹ́ ìṣẹ́jú 12. Nǹkan jẹ́ akọrin Alpha Omega ti Àpápá Centre àwọn ní òkò síwájú wọ́n ṣe ìṣẹ́jú 12 péré. Lẹ́yìn yẹn ni akọrin Symphony Select ti ìjọ Saint Jonas Ìdíjọ Ṣọfà wọ́n wá fún wa ní ayẹyẹ fún ìṣẹ́jú 12. Àrí mọ́tò kan bẹ wọ́n garí ẹ̀ wọ́n ti garí ẹ̀ kò bá mú èyí tí nọ́mbà ẹ̀ jẹ́ CE5444. Donc il y a un véhicule là qui n'est pas bien garé. Donc l'immatricule de ce véhicule est CE5444. Donc si l'intéressé est dans la salle, il n'a qu'à aller voir la position de son véhicule pour le déplacer. Ah, ok. Donc, nous remercions tout un chacun de nous, tout ce que nous venons de dire. Je crois que tous qui sommes ici, nous comprenons bien le Yoruba ainsi que le mot. Donc, pour ne pas perdre le temps, je vais remettre le micro à la chorale Alpha Omega, puis à Àpápá Centre pour évoluer dans l'animation. Merci.
Okigono ni tane
Don't pop into life now. Okay. Yeah,
Wọ́n mú wá lórí ẹ. Ọwọ́ wà nù bínú. Wọ́n ní orin tí ìyàwó àtẹ̀wọ́ máa ń ṣe díẹ̀ láàrin àpẹẹrẹ nínú ìwé mímọ́ ẹ̀. Kí Ọlọ́run kó wá pẹ̀lú kó sì gbẹ̀yìn lékè. Olúwa yóò gbẹ̀yìn lékè yóò sì bùkún yín. Kí gbogbo aká máa ṣe bẹ́ẹ̀. Mẹ́sà díẹ̀. Wọ́n ní èyí tí ń ṣe ẹnìfẹ́ Ọlọ́run láyò wá. Wọ́n wá ṣe àpẹẹrẹ èyí tí ń ṣe tùràrí náà. Ní òwúrọ̀ yẹn yóò lọ sókè. Ní èyí tí ń ṣe olóògbé wa èyí tí ń ṣe ẹ̀mí ọ yóò sì lọ sí. Yóò wá wọ àwọn nú àwọn tani. Àwọn tani. Apocalypse 7, mẹ́lẹ́mẹ́wẹ̀. Ìfihàn Jòhánà orí méje. Àwọn tani. Verset 13-14. Èyí tí ń ṣe ẹsẹ̀ mẹ́tàlá dé mẹ́rìnlá. Mẹ́kọ́tò mẹ́kọ́lẹ̀ lọ́bẹ̀ sọ́kùnrin gbọdọ̀gbọ́. Ọ̀nà àwọn àgbà sì wí pé. Mẹ́nu kàwé ẹ̀fẹ̀ ìlú aṣọ́fọ̀ wéwé náà. Ta ni àwọn eléyìí tí wọ́n sì wọ aṣọ funfun fún? Wẹ́wẹ́ ni o bí ọ̀wọ̀ lóko kan wúlátàn lọ́nà àtàn bọ́n àwọn pálẹ̀ kó wá. Nígbà tí wọ́n ti gba ogo mẹ́ta nítorí tí àwọn màlẹ́kà ogun ọ̀run wọn ti wọlé wá. Yé wá. Wọ́n ti wá. Wọ́n gbọ́dọ̀ tí ó náà yé tán. Wọ́n gbà àlejò wọn. Tu àgọ́ wéwé mẹ́. Nínú èyí ṣe èwò funfun. Ìyáwó ètò rẹ̀. Kàwé. Tí ewé mẹ́lẹ̀ tó sún wa. Níbi àwọn tí wọ́n mẹ́ tètè rẹ̀ tí ewé yìí tọ́. Àwọn tó wà nínú èwò funfun wa náà yìí níbo ni wọ́n ti kó? Yẹn wá dọ̀ mẹ́lọ̀ gbẹ̀dà kó yẹ̀wé nú ẹ̀. Wọ́n ní alàgbà, wọ́n ní ìwọ́lùmọ́. Ẹ wá dọ̀ mọ́ mi lọ́dọ̀ mọ́. Wọ́n á sọ fún mi pé. Eke yẹ̀wé yéé tó sọ̀rọ̀ kú bíbí yá dà kú mẹ́. Wọ́n ní àwọn ènìyàn àwọn tó kúrò nínú àwọn wàhálà ńlá. Mo wá ní àbọ̀ ètò tó òkú Jésù tó mẹ́. Wọ́n wá fọ aṣọ wọn nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Wẹ́ ẹ̀dẹ̀ òtù ẹ̀dọ̀ tí tó òfin tí ó wẹ́ ìyàwó tó lọ́nu fọ̀ kó tó ṣiṣẹ́ tó kílẹ̀ tó sàn mọ́ ẹ̀rẹ́ ní àjẹyọ̀ lọ́kàkà lórí. Nítorí ni wọ́n fi wà nínú ìwájú òfin Olúwa láti máa sin Ọlọ́run ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni yóò sì rí fún ìyá wa Dèbórà. Ìṣẹ̀lẹ̀ tó Jésù ẹ̀. Ẹ̀yin ará mi nínú Jésù Kristi. Ìnàdó kìlítà náà fún mi tó. Láti parí ọ̀rọ̀ mi. Lóòótọ́ ayé ganjí. Wọ́n ní kó tẹ́tí balẹ̀. Nítorí gbogbo lóòótọ́ náà bí wọ́n ti gbọ́ wé nánádọ̀. Wọ́n tún bá sọ pé ògo ni fún bàbá fún ọmọ àti fún ẹ̀mọ́ kí ni ìwọ wí? Lèé tètò wọ́n pẹ̀lú. Wọ́n ní bí ó ti ṣe wà. Mọ́wọ́ ẹ̀ tètò ti. Ló ń bẹ nísìnyí. Mọ́wọ́ ẹ̀ lásọ̀rọ̀ kàkà. Wọ́n ní bẹ́ẹ̀ ni ó sì máa rí.
sọ̀fà sí àgùnmá lọ pàdé rẹ̀ bọ̀ àgùnmá tí máa mọ̀ dùnà lọ tí máa mọ̀ dùnà lọ má sì. wọ́n ní ìjọ bàbá wa dábọ̀ ṣọ̀fà èyí tí ìjọ lákàrin àwa máa rí dìní wọ́n ní kò pé àwa máa rí dìní. lọ tí máa mọ̀ dùnà fọ́mọ lọ. tí máa mọ̀ dùnà. ìdáni fọ́mọ lọ. tí máa mọ̀ dùnà. àwa máa rí di. a máa rí di. ìmáwọ̀ ẹ fẹ́ tún lọ wọ́n. kí ló fà á tí mo sọ bẹ́ẹ̀. ìdọ̀tí gbẹ̀yẹ̀wò Abraham tán ìdọ̀tí gbẹ̀yẹ̀wò Isaac tán wọ́n á dọ̀tí gbẹ̀yẹ̀wò Jacob tán. wọ́n ní ọlọ́run Abraham ti Isaac ká sọ ti Jacob. ẹ̀yìn náà dọ̀tí ní màá sọ yóò yí pọ̀ dé bo dẹ́. wọ́n ní tábà fún náà ní pé orúkọ mi mọ́. Dieu Abraham tán Dieu Isaac tán Dieu Jacob tán. ọlọ́run Abraham ọlọ́run Isaac ọlọ́run ti Jacob. wọ́n tó lọ gbà bù lọ tí màá mọ̀ tó náà rẹ̀. náà ni mo fi sọ fún yín pé ìjọ náà àwa máa rí dìní. Genèse 50 verset 15 ní yàrá máa mọ̀. ìwé Jẹ́nẹ́sísì orí 50. Wemena mẹmẹsùn Joseph tọ́lẹ̀ mọ̀dọ̀ òtọ́ yìí tán kò kú. Wemena mẹmẹsùn Jacob tọ́lẹ̀ kabina. Joseph tọ́lẹ̀. Zomi pẹ̀lú àárọ̀ àṣẹ̀lẹ̀. Mọ̀dọ̀ òtọ́ yìí tán kò kú. Òtọ́ yìí tó lọ mẹ́nu. Zọ́mí. Yé dọ̀ mọ̀. Esọ̀ gani dọ̀. Joseph náà gbẹ̀ wọ́n náà mí. Ona yi àkọ́sù igọ́ òyìnbó mi wà lóye tán tòmígò. Yesɔ do mɛdagunde nana Joseph dɔmɔ. Tumu ɛtɔ Joseph du ahɔlu ana du ahɔlu. wọ́n ní èyí ṣe ìtumọ̀ ẹni pé Joseph ó jọba ní orúkọ Jésù wọn náà ó jọba. Mẹ́nu ẹ̀ bàbá Joseph tán. táwa ní àbá Joseph. Jacob national. Jacob ni. Lórí ṣe. ẹ gbọ́. Jacob. Wọ́n náà ẹ báyìí ló kẹ́kẹ́ náà Jacob fọ́tò fi. báwo ni wọ́n á ṣe gbà títí Jacob sáwà bí. Wọ́n máa yé mi sí àwọn. ọ̀rọ̀ náà kò wá yé mi o. Bien, mi a lò dé bíọ́mì tó Jacob sí yìí kọ̀ mẹ́. Jacob ẹ dọ̀dọ̀ dá yìí náà mẹ̀mẹ́ sunu ẹ̀ mọ́lẹ̀ náà yẹ gba yé àdìyí yé tó fẹ́ àdìyí lọ́ka ẹ̀ dàbí wá dàbí ẹ̀ náà nà mẹ́ kó. níṣẹ́. Ìwádìí ọ̀dẹ́ lọ́ọ̀ bíọ́mì lọ́ọ̀ ní bíọ́mì sùn. wọ́n tọrọ kan náà ni wọ́n tọrọ fún yín òun ni kẹ́sì tọrọ fún èmi náà. Joseph yìí sa ẹjọ́ kan ní òwe nù ẹ̀. Joseph ò ṣe bí wọ́n tà á. Òkè mẹ́bọ̀ ẹ wá lu àhọ́lù. lẹ́yìn yẹn ó wá jọba. Bẹ́ẹ̀ lu àhọ́lù gbó. nígbà tó wá jọba tán. Ẹ gẹ̀ ẹ yá o, bàbá náà kú náà mà. ó pẹ́ ó yá bàbá wa kú sáná ni. Ìwà 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 ló tó ìdè mi tó. Nọ̀bí yóò mi tó sí ìlú wa lóde. Ìwádìí ni ẹni tọ́. wọ́n wá. Lọ́dọ̀ ha. Bẹ́ẹ̀ nọ̀bí sùn mi tán. Dé o lu àhọ́lù kù bọ̀ bàbá mi náà ló kú. Bàbá yẹn náà nọ̀ bẹ̀ káká lóye lóye lọ. Bẹ́ẹ̀ máa yí àkọ́sù yìnyín àdébí wa. Bẹ́ẹ̀ máa yí tòmí wọ̀ yà. wọ́n wá gbèrò kan pé Joseph èyí tí ń ṣe àbúrò wa tàbí dẹ́ṣẹ̀ nípa tirẹ̀ ǹjẹ́ nígbà tó wá jọba nísìnyí bàbá wa sì wá kú ǹjẹ́ kò ní àgbèsàn. Yesɔ do mɛdagunde nana Joseph dɔmɔ. Yedo mɛdagunde nana Joseph dɔmɔ. wọ́n á fi ìránṣẹ́ kan sí Joseph wípé. Yóò tó mi gàdí. wọ́n ní ẹ fetí sí mi. Òtótòwe kò dé gbé wẹ́pọ̀ edoku. Òtótòwe eko dé gbé wẹ́pọ̀ edoku dɔdɔmɔ. wọ́n ní bàbá rẹ̀ ti bá láṣẹ kó tún kú wípé. Mọ̀wé mi náà dọ̀ wọ́n Joseph dọ̀. Jonalo. Nyefɛwe. Jonalo nyɛnbɛwe. Dáríjì mo bẹ̀ ọ́ bẹ́ẹ̀ ni wọ́n fi Joseph. Atiɛsunu, atiɛnyɔnu, atiɛyɔkpɔ, atiɛmɛbɔ, atiɛnyɔkɔtɔ, ògbélɔdɔ. Jonalo níbẹ̀we. Yìí àwòtọ́kùn èdè atiɛdè olọ Jonamibo. Tí kò yẹ o Jacob tó yẹ o Jonabo nídọ̀ náà má se nídọ̀ tí o Jacob tó o jó nìyà Jonamibo tó o má se. ìwé yẹ̀wé Jacob tán tó yàn ń dúná mọ́. àwọn Jacob dáríjì ní. Nígbà máa wà nìyà lórí. ọjọ́ pé o ò Nígbà dẹ́ṣẹ̀. wà nìyà ló agbádọ̀
ṣẹ̀. tó bá tẹ̀sẹ̀ ó sọ ọ̀rọ̀ yìí tí olúwa yóò gbọ́. Tí wọ́yẹ̀ Jákọ́bù tó rè tí ó yìnbọn tó bí tó. ọlọ́run Jákọ́bù dárí àwọn ẹ̀ṣẹ̀ mi nìyí. Ọlọ́run Tí Jákọ́bù. wọ́yẹ̀ Papa Ọ̀ṣọ́fà tó rè tí ó yìnbọn tó bí tó náà mi wò. Jiwe yewe papa Ọ̀ṣọ́fà tó e. Tó yando mi tọrẹ na mi. Onyina wiwa meme sunu to wele ton. Po onyina to ye ton po. Na ere ye do wa onyina kanwe. Beti lie mi fewe. Jona onyina wiwa devi jiwe yewe ototo we ton le tonton. Jẹ́wé bè jóná mọ́ lẹ́wọ̀n lé wá fi yìí ìwà yìí jóná wẹ̀ mọ́ jóná tó yìí àjọ mi tó láti. Iṣẹ́. ọlọ́run dárí gbogbo wa. Joseph wá jọ kó dé. Bẹ́ẹ̀ni àti ẹ̀mẹ́ ní mo yé jẹ́ mo bẹ̀rẹ̀ náà Joseph jọ kó dé ní lọ. Joseph wá sọ gan. Joseph sọ bí àbí wèmí náà yé dọ̀ ọ́n lẹ̀. Gbẹ̀mí yé dọ̀ ọ́n lẹ̀ Joseph fi àbí bí ilé wá lọ́lọ́ yẹn ká tí ìtò tí wọ́n yẹ sí tẹ̀mẹ̀wẹ̀ yà. Nígbà tí wọ́n sọ ẹ́ ní Joseph ó wá sunkún nítorí pé wọ́n gbé àwọn òsì ipò ọlọ́run. Joseph sọ́dọ̀ náà yé dọ̀ mi ànúgbò. Ní àbúrò. Wọ́n ní Joseph wípé ẹ má ṣe bí àwọn. Bẹ́ẹ̀ mi tí ń tó te jíwé yẹwé tán mẹ́wẹ́. Bẹ́ẹ̀ni tí ìtò tẹ̀ jí wéyẹ̀wé tó mẹ́wẹ́. Ǹjẹ́ èmi wà nípò ọlọ́run ni? Èdè pépé wa bẹ̀bẹ̀ náà wẹ̀ làníjó yìnyín dó. Ẹni tán àníjó náà ni aláfẹ́rẹ́ lọ́yẹ́ lọ. Bẹ́ẹ̀ni tí ìtò tẹ̀ jí wéyẹ̀wé tó mẹ́ ọ̀ máa tó jóná yà. Wọ́n fi yá pé ẹnikẹ́ni tó bá tẹ̀sẹ̀ sí ọ, tó bá ṣe ọ, tó bá súnmọ́ ọ láti tọrọ ìdáríjì. Ó wá rántí nínú ìwé mọ́ pé ẹnìkan sọ pé ṣí mo wà nípò ọlọ́run ni. Náà mi tán, òyìnbó mi lẹ́nu Ẹgbẹ́ mọ̀ ọ̀gá tó bẹ́ẹ̀. Lẹ́yìn wọn náà ṣe lẹ́jọ́ Kristo náà. Ẹ̀yin ará nínú Jésù Kí ẹ Kristi. náà lọ́kẹ́ mi gbòdì mi dára. Ọlọ́run yóò wà pẹ̀lú Láti jẹ mi ní tọ́ ọmọ náà yí tó fọ́ mẹ́. gbogbo lánàá wa kò ní lọ sásán. Jésù ẹ̀fọ́ sọ púpọ̀ gbẹ̀kọ́. Jésù ni ikú àti alààyè. Ẹlọ ní ẹ̀yìn mi ṣe ní àpò àti ìtò. Wọ́n ní tó bá gbà mí gbọ́ tó bá kú yóò sì jíǹde. Àsọ tí ìtò pẹ̀lú ìlú ṣe àwọn àpò gbèdé. Tó bá sì wà láyé tó bá sì gbà mí gbọ́ wọn ò ní kú mọ́. Mẹ̀kọ́ ẹ̀rọ ẹ̀yẹ. Gbogbo yín lẹ sì rí bẹ́ẹ̀. Dèbórà Deborah. ọ̀run rẹ̀. Rọ́mẹ̀ náà yọ̀nà wẹ̀. Dèbórà Deborah. ọ̀run rẹ̀. Rọ́mẹ̀ náà yọ̀nà wẹ̀. Dèbórà Deborah. agẹ́lò kúrò tó lẹ́nà péré ìtàjọ́ jí. Àwọn. Ọ̀rẹ́ mi mẹ́kọ́ tó mi mẹ́kọ́ máa sọ̀rọ̀ àmọ̀ nínú ọkọ̀ Ní gbogbo. orúkọ Jésù èmi àti ẹ̀yin àtúnrí irú ẹ̀ mọ́. Pẹ̀lú èmi ṣe ìjọ ẹ̀ ní kan ló bí gbọ́ mi tán. Tí ẹ̀ta gbọ́ kí Ọlọ́run kó kọ́ sínú ọkàn wa. Jésù tòótọ́. Ní orúkọ Jésù Kristi. Jehovah, Jésus Christi, Michel wíwé, àkọ́dún màdókòtò jẹ màdókòtò, àdàwọ̀rẹ̀ mi fòté mi bòyé mi ṣe, lèmi tó pẹ́ náwé, nígbà mi sọ́kú. Misokuna je Jésù Kristi Nazareti to. Murokula do mi lo ni mi wa si sekele. Mi ni po ko to le vojo wedi. Mi ni po ko to le vojo na mi le vojo lete. Na we na o je na so. Yi ko ina to mi ti dodo mo. Ye me ni afo e tan ko fún Jésù to me. Yi ko mo ko to ni to mi ti mi bebe na we. Dodo wọ́n lè mọ́jọ tán lọ èdè ọjọ́ náà ní àtó mọ́sọ́jọ́ ní àtó ráwọ̀ tó mẹ́tọ́ yìí gbìgbọ́ yọ tó lóko kó mi tọ̀ lẹ́mẹ̀ ògbé dàgbẹ́lẹ́ ọ̀dọ̀dọ̀ mọ́ yé mẹ́ ìyàwó yé tọ́lẹ́ tó Jésù bí sí òkun mẹ́ ike òkun lọ ní tọ́jú òbí lọ sí dídò ìgbà ẹ̀ tó mẹ́
tòyí Jésù Kristi tòmẹ̀ iṣẹ́ tòyí kọ Jésù Kristi.
Hallelujah, Jesus. Hallelujah, Jesus. Hallelujah, Jesus. Hallelujah, Jesus. Hallelujah.
Àwọn tó wà ń ta tó fẹ́ wọlé kí wọ́n wọlé, àwọn tí ò fẹ́ wọlé kí wọ́n dúró ta, kò yẹ ká bẹ̀rẹ̀ ká tún máa rí àlọ́ àbọ̀. Il ne serait pas bon que nous constatons encore des va-et-vient quand on va commencer l'absurde. Donc ceux qui sont au dehors, qui veulent rentrer, n'ont qu'à le faire, et ceux qui veulent rester dehors, n'ont qu'à rester là-bas au lieu de faire des va-et-vient, car c'est le moment très important de ce culte.
Jehovah, Jésus Christ, Manuel Michel, Gilewa, les Basilo, les Liontué, Dora Pani, Tondali, Azan Chaton 6 ans, mais on met comme princesse, et Déborah, oh, trop facile, Bigigi, mais t'as le vote bio. Donc, ma soeur, peut-être Tino, mais la soeur m'a donné de menacer. Jésus n'est pas allé au Jonah. Il a encore pour l'autre allé au Jonah. Il a encore allé au Jonah. Et ma couette à mon tour de main. À ce que les gros à ce que les gros de la si pour la table. Il faut être demain. Il y a des demain au plan de technique par voie de Guinée. À ce que nous maintenant, on est dans les grands potes à l'école de chez Jean-Louis. Il y a un niveau, on a un collègue,
Yesu wanyo dona ye. Wai mlakona basi mlako etole. Wai nobita nobi etole. Wai noko hinu metoko. Agwege tonto sawole sembagi. Dijoni bia bulome. Agwege mitite dijoni bia bulome. Mais moi je te fais pour Dieu te tenir en lié. Il va te dire que sorry ya. Il va te dire pas ya de ko. Et puis non tout. Oh Dieu au plus longtemps. Dans ce quoi nous confiler, nous confier pour comme même pour nous comptons d'affaires, chien sont à on sort là, pour nous confier. Il y a quasi famille, famille chauffard. Our family, our family, our family,
todo homem, Jeová, Jesus Cristo, o Livre, o Legado da Rua, da Rua, trocado por um homem de Betão, má lọ náwó tán o má lọ náwó tí wọ́n fi wọ́n sọ fún un. yáyà náà ẹ má lọ náwó tán wọ́n fi wọ́n sọ fún un. yáyà ní ilé tẹ̀ ìjó lẹ́ẹ̀kan. Aleluya mẹ́ta. Mi que aleluya, mi usise mi mi pongo. Mi que aleluya, mi usise mi mi pongo.
Why
Oh,